ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó ń jà ràìnràìn láàrin aláàjì Oriyomi Hamzat àti àwọn ìjọ kérúbù séráfù ìjọ aláṣọ funfun wòlíì Ezekiel ti sọ̀rọ̀ lórí ẹ̀ o. wòlíì ọ̀dẹ́dọ̀yìn Ezekiel wọ́n ti sọ̀rọ̀ kí ni wòlíì yìí sọ nípa àpótí ẹ̀rí táwọn kérúbù séráfù kan máa ń gbé. ǹjẹ́ tiẹ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo ìjọ aláṣọ funfun náà ló ń gbé àpótí ẹ̀rí. àwọn kan wà wọ́n máa ń gbé àpótí ẹ̀rí, àwọn kan wà tí wọn kì í gbé. àmọ́ wòlíì Ezekiel ọ̀dẹ́dọ̀yìn sọ̀rọ̀ nípa àwọn àpótí ẹ̀rí tó wà nígbà ayé àtijọ́. wọ́n tún wá sọ ìyàtọ̀ tó wà ńbẹ̀ láàrin tayé àtijọ́ àti irú àwọn àpótí ẹ̀rí tó ń gbé báyìí o. àṣírí wo ni wòlíì ọ̀dẹ́dọ̀yìn ló máa tú láàrin àwọn èèyàn ibi tó wà nínú ìjọ aláṣọ funfun lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí? kí ló dé tí wòlíì yìí sọ nípa bí àwọn kan nínú àwọn ìjọ yẹn ò ṣe ní ìdáríjì, bó tiẹ̀ jẹ́ pé àwọn tí ò ní ìdáríjì wọ́n wà ní gbogbo ìjọ pátápátá, àti ìjọ aláṣọ funfun àti ìjọ aláṣọ ara, kò sẹ́ni tí ò léèyàn burúkú ń bẹ̀. àmọ́ ibi tí wòlíì yìí sọ̀rọ̀ dé, wọ́n sọ̀rọ̀ lórí ohun tí Ọlọ́run lòun máa ṣe nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí. kí ni wọ́n sọ gan nípa ẹni tó pilẹ̀ àpótí ẹ̀rí nílẹ̀ Yorùbá? ẹ wo ẹ̀kọ́ kí sẹ́sẹ̀ ràgó wòlíì. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Ezekiel ọ̀dẹ́dọ̀yìn lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí táwọn kan ń gbé nínú ìjọ aláṣọ funfun. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. I am the God of mystery. I have been for long. I am beyond what human can see. I am great in power. I am great in strength. And man cannot comprehend my creatures. That is the reason why they honor the idol. I manifest myself in all things. And I return the glory to my son. Thus said the Lord. And sometimes I station my presence. ó lágbára o, ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí lágbára o. kọ́ kí sẹ́sẹ̀ ràgó. As the example of my presence. But my power and authority is beyond the ark. Covenant. That when I called my servants home for them to behold me through the ark of covenant. Thus said the Lord. In some period, I withdraw my honor from the ark of covenant. I tell them then that they should not move with the ark of covenant anymore. That my presence is all over the world. Said the Lord. I make a way for every creature to follow through the name.
Ọ̀tẹ́bọ̀lìkà. Èyí tí ń ṣe ọmọ mi káyélébò. I uphold a wall which is my son. Bẹ́ẹ̀ sì ni mo gbé kí ẹnikẹ́ni kó má ṣe nàwó ọ̀wọ́n mìíràn ní olórí. And I said no one should bring another Ègún ni fún wall. ẹni tí yóò gbé ọ̀wọ́n mìíràn dìde lẹ́yìn ọmọ mi ní olórí. Woe betide Anyone anyone that will build Báyìí another ní wall olórí. except the one I've made, which is my son. Káyélébò sí Thus ndàyàmà said the káyélébò. Lord. Àṣẹ mi ti ń bẹ nínú àpótí ìgbà náà. Èyí tí ó fẹ́ nípasẹ̀ òǹkà ọwọ́ mi. My authority that is in the ark of the whole, Ṣé ń dábò lékun? which manifests through my handwriting. Àṣẹ mi ó bẹ níbi gbogbo. My authority is everywhere now. Báyìí ni olórí. Thus said the Lord. Mo padà wá I come back sí ìrúbọ ohun òkùnkùn to the sacrifice tí a gbé sí inú ìjọ aláṣọ funfun Káyélébò put in the white garment church, tí wọ́n ń pè ní àpótí mi ni olórí. called my ark, said the Lord. Wà Tẹ́bọ̀lìkà. Báyìí ló dé. Thus said the Lord. Mo ti gbé ọ̀pọ̀ àwọn ẹni mi dìde láti tú àṣírí àwọn èèyàn yìí. I've uplifted my Ṣáájú mouthpiece àkókò yìí Káyélébò. to expose their secrets before this time. Mo ti rẹ́ iṣẹ́ lọ síwájú. I've Wípé sent before them ọjọ́ ẹ̀sìn bọ̀ Káyélébò. that disgrace are coming. Ṣùgbọ́n àṣírí yìí But this secret kò sẹ́ńtú fún àwọn tí wọn kò ní agbára nínú mi ní olórí. cannot be exposed for those who not have Ṣírí bọ́ kú power. bá sí dáhùn. Ìdí nìyí tí wọ́n fi wá okun ẹ̀mí rẹ̀ sí láti já. That is the reason why they are. Báyìí ó ló lágbára o ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí lágbára o wọn kò ó ní kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀mí ràgó. ìdáríjì Káyélébò. These people do not have Nítorí a pé forgiving spirit, ohun tí wọ́n gbé kiri yìí because kì í ṣe látọ̀dọ̀ mi olórí. this ark is not from me, said the Lord. Síndayàmá. Àpótí tí mo fún àwọn ènìyàn ní àkókò yìí ó ní ọmọ mi èyí tí ń ṣe Kristi The olórí. holy ark I gave to Ṣírí bọ́ kú people bá Síndayàmá Káyélébò. now is my only begotten son, which is Christ Jesus. Wọ́n àpótí yìí Káyélébò. This ark, Síndayàmá kọjá ohun tẹ̀ ń rí ní olórí. beyond what you thought, Báyìí lórí. thus said the Lord. Ẹni tí ó pinlẹ̀ àpótí yìí ní ìran Yorùbá Káyélébò. The person that established this ark of covenant Gbàgbọ́dọ̀ rẹ̀ in the tribe of Yoruba ní inú ìgbìmọ̀ òkùnkùn ní olórí. received his power in the gathering of darkness, Káyélébò Síndayàmá. thus Káyélébò said the Lord. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ díẹ̀ mi ṣírí bọ́ kú bá Síndayàmá. And many demons Ní máa ń bá àpótí yìí rìn ní olórí. walk with this ark of covenant, Báyìí lórí. thus said the Lord. Kò sí ẹni tí ó gbé àpótí yìí tí yóò lè bá mi jọba ní olórí. No one will take this ark and reign with me. Ta ní tọkàn rẹ̀ Said the fún Lord. òkùnkùn tí ní ìpín lọ́dọ̀ mi ní olórí. Who will Ṣírí bọ́ sell kú bá his Síndayàmá soul Káyélébò. to darkness and have inheritance with Báyìí me, lórí. said the Lord. Thus said the Wọ́n Lord. sọ fún yín ṣáájú pé ọgbọ̀n ìpínkálẹ̀ I've already told you that many establishments ìjọ of church ni ó ní ẹ̀sọ́pọ̀ pẹ̀lú òkùnkùn. has connection with darkness. Síndayàmá Káyélébò. Àṣírí kò wá pọ̀ nínú ìtẹ̀dọ́ yìí ní olórí. There are many secrets Wọ́n wá rí Káyélébò. in that church. Àwọn ẹni òkùnkùn tí ń pera wọn ní tèmi ní olórí. I see satanic agents that call themselves my Ìṣọ̀kalẹ̀ servants. ó di ẹ̀mí amújẹ Káyélébò. Wọ́n yóò wá máa pera wọn ní áńgẹ́lì ìmọ́lẹ̀bí. Ṣírí bò kú bá Síndayàmá. The angels that suck blood will transform themselves Wá to Síndayàmá. the angels of light. Mo rán ọmọ mi wá sí ayé ọwọ́ ń gbẹ̀bọ̀ bí Káyélébò. My child to the world, does he receive any sacrifice? Ṣírí bò kú bá Síndayàmá Káyélébò. Ẹ
wo ìlẹ̀kọ́lẹ̀ ìjọ náà káìlíbò. Look at the establishment of this church. Àwọn ìránṣẹ́ mi tí mo ti gbé dìde ṣáájú àkókò yìí. Ó lágbára o, ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí lágbára o. Ọkì sẹ́sẹ̀ ràgó. Used before this time. Báyìí ló Look lọ́wí. at them, said the Lord. Thus said the Lord. Ìwà àgbèrè àti ẹgbẹ́ kò wọ́pọ̀ nínú ìjọ yìí. And blemish are many in this church. Àwọn yìí wọ́n ní ìpìlẹ́dọ̀ mi bí mo ní ajá ni wọ́n ló lọ́wí. They do not have Kailibo any Sindayama. inheritance with me because they are Wàtọ́bù dead nìkan before káìlíbò me, said the Sindayama Lord. káìlíbò. Báyìí ló lọ́wí. Thus said the Lord. Tí wọ́n bá mọ̀ mí káìlíbò. Sindayama. Ẹ fún ọ pé káìlíbò Sindayama. Wàlìgámà Sindayama káìlíbò. Káìlíbò Sindayama káìlíbò. Wàtábọ́lìkà Sindayama káìlíbò. Kí wọ́n kí ó sọ àmì wíwá mi yóò lọ́wí. If they know me, tell them to say something Ṣíríbò kú bá about the Sindayama. sign Mo wá ń gbé inú for ẹ̀gbìn bí my second lọ́wí. coming. Do I live in blemish? Said the Lord. Kí ni bòkú bá Sindayama? Èmi wá gbé òrìṣà lékè káìlíbò. Ọmọ mi. Do I exalt idols? Wọ́n ń gbé ẹ̀gbìn tí wọ́n pè ní àpótí kiri. Did Ṣíríbò kú bá my Sindayama. child come with ark? Agbára mi ó ń gbé inú àgbo ènìyàn káìlíbò. Kì í My gbé power inú dwells àpótí in tí a the fọwọ́ body. kàn yóò lọ́wí. My power Wọ́n dáyọ̀mọ̀ Sindayama káìlíbò. can never live in the ark that is Mo wí used fún pé and àwọn áńgẹ́lì òkùnkùn. I tell Àwọn you ẹ̀dá ẹ̀mí òkùnkùn. that the angels of Ààbò darkness, ẹ̀jẹ̀ káìlíbò. the angels that suck Wọn kò wá ní blood, ìpín nínú èyí bí yóò lọ́wí. has their own part in that ark of Báyìí covenant, ni olówí. said the Lord. Ẹ Thus said sọ the fún ọ Lord. pé bàbá wọn ó kùnà ní ọ̀dọ̀ mi. Olówí. Their father has failed. Ṣíríbò kú bá Sindayama káìlíbò. Jẹ́gẹ́ tí ó ní etí kó gbé èyí. Let he that has Ẹ ears wádìí rẹ̀. listen. Káìlíbò. Àwọn yìí wọ́n kò tọ́ ọ̀nà mi. Olówí. Investigate Ṣíríbò kú them. bá Sindayama káìlíbò. These people do not follow me. Sindayama káìlíbò. Wàtábọ́lìkà. Sindayama. Káìlíbò. Ọ̀pọ̀ àṣírí Many secrets wà fún ọkàn yìí lórí. remain for this Ẹyin soul. mẹ́yìn bí. Abú èyí rí ìrìn àjò káìlíbò. These people embark on journey. Sindayama. A fi ọ̀tá rẹ̀ bú èyí pẹ̀lú. A fún un ní agbára láti mọ òye ayé káìlíbò. He is empowered to know the deep things of this world. Káìlíbò. Èyí wọ́n àbúrò káìlíbò. Ó lágbára o, ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí lágbára o. Ọkì sẹ́sẹ̀ ràgó. Use a crook way to lead men Ìmúlẹ̀ ní àwọn èyí to káìlíbò. hellfire. They are caught. Kò sí ní ọ̀dọ̀ mi káìlíbò. They are not before me, said the Lord. Sindayama. Báyìí lórí. Thus said the Lord. Fún àwọn tèmi tí wọ́n rìn ní ojú ọ̀nà. For the beloved that walk on this way. Mo ti tí ọgbà sílẹ̀. Ẹ̀yà ẹ̀kú ọ̀pọ̀ èrò. I Kí have Sátánì kó tó kó wọn sí loosed ní olórí. many from their bondage. Sindayama. Go now, proclaim Báyìí lórí. and bring them to the light Ọ̀pọ̀ before àṣírí yóò Satan tú. capture them. Thus said the Lord, many secrets will expose. Báyìí lórí. Wọ́n fún aṣọyá lójú àwọn tí ó pera wọn ní tèmi. And will rend the face Wọ́n jẹ́ kọ́mọ̀ pé from the face of those who call èmi ni themselves Ọlọ́run mine. òtítọ́ káìlíbò. And I will make them know that I am the true God. Káìlíbò. Sindayama káìlíbò. Kò sí ohun tí ó farasin ní inú mi ní olórí. Nothing is hidden in me. Sindayama káìlíbò.
mo jẹ́ olótìtọ́ ní olórí. I am faithful, said the Lord. Mo rìn nínú ìmọ́lẹ̀ ní olórí. I walk in light, Káyìlì bó said sì the ń Lord. dáyàmọ́ káyìlì. Ṣírí bó kú bá sì ń dáyàmọ́ káyìlì. Gbogbo ẹni tí kò gba ọ̀nà náà tí ó lọ sí ìyà nígbàgbọ́ wọ́n jẹ́ ẹni ègbé. Those who refuse to follow the true way Sì ń dáyàmọ́. as child of perdition. Báyìí lórí. Thus said the Lord. Bí wọ́n tilẹ̀ gbẹ́ kòtò fún ọ. Truly they dig the pit Mo sì ní sẹ́ for you. tí wọ́n lù ọ́ fún ṣùgbọ́n òfúyẹ́. I will still use you for many works. But Wá sí your ọ̀dọ̀ mi light nípasẹ̀ ọmọ mi. come to me through my son. Àìlímọ̀ bó o bá ṣe àwọn ẹsẹ̀ yìí láì níbi ọ̀run àpáàdì dúró dì ọ́ ní olórí. Do these works without me. Àìlímọ̀ sí Hellfire ìdáyàmọ̀ is káyìlì. waiting for you, said the Lord. Wá táyàmọ̀ sí ìdáyàmọ̀ káyìlì. Wàyí ìrìbọ̀ sí ìdábọ̀lì wà káyìlì sí ìdáyàmọ̀ káyìlì. Ọgbọ́n kẹ̀kún ó kó àwọn ọkọ̀ ní olórí. The pit Mo wí èyí is fún not ọ. full. Mo yí ọ̀rọ̀ náà. Gather many. I tell you this. Ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rin. Observe Ní it ìka in 4 feet, òyì ọdún ṣíríbù. counting the numbers of years. Sá wá sí ọ̀dọ̀ mi. Come unto Nítorí me, pé wọ́n gba mi láàyè kí o lè mọ̀ pé Because òtítọ́ ni I ọ̀rọ̀ will náà. show you a token for you to know Wẹ́wẹ́ the word. tí wọ́n dúró ní aláàbò true. fún ọ káyìlìbò. Look at those Mo who wí pé stand èèyàn lásán ni wọ́n ipa ti as kún your wọn. protector. They are ordinary human Tí beings. ìdáyàmọ̀ They are káyìlìbò. weak already. Èmi ní ẹni tí jẹ́ èmi ní tí ìdáyàmọ̀. I am that I am. Èmi ní ìmọ̀lẹ̀ káyìlìbò. I am the light. Èmi ní òtítọ́. I am the truth. Èmi ní agbára. I am the Èmi ní power. àṣẹ. I am Èmi authority. ní olórí ọ̀fẹ́ jùlọ. I am the most gracious. Àwọn tèmi mọ̀ mí. Káyìlìbò. My people know me. Tí ìdáyàmọ̀ káyìlìbò. Bẹ́ẹ̀ sì ni ó pè yóò lè mọ̀ yí ọ̀rọ̀ mi. Ní olúwa káyìlìbò. The ignorant Ọlọ́run cannot àwọn ọmọ comprehend ogun wí. my Mo dúró word. lórí ọ̀pá fìtílà tó Said kárí the ayé. Lord God of Ní olúwa hosts, I Ọlọ́run stand Elédùmarè. upon the pinnacle of the wall, said the Lord God of hosts. tó òun lẹ ti gbọ́ yìí lẹ́nu wòlíì Ọdẹ́dọ̀yìn. Wòlíì yìí ti sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn àpótí ẹ̀rí lóríṣiríṣi àti irú èyí tí wọ́n ń gbé ní àwọn ìjọ aláṣọ funfun kan ní ayé tá a wà yìí. Gbogbo ohun tí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn máa fà, gbogbo ohun tó ń fà lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí èyí tí wòlíì yìí sọ nípa ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó fa wàhálà láàrin Alhaji Hamzat àti àwọn ìjọ aláṣọ funfun, àwọn kérúbù séráfù. Bó tiẹ̀ jẹ́ pé kò sí ìjọ kan tó dá pé, kò dẹ̀ sí ibi tí ìṣe ò sí, bó ṣe wà ní líìkì náà ló wà ń gbàǹjà. Ẹ̀yin èèyàn drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.